láyé ẹ̀dá ọlọ́run gbọ́ ẹ̀dá ṣe bí ẹ sọ pé tí bá ti bọ́ sílẹ̀ ìwé tán pé nǹkan tí bá ti rí pé ó máa dáa ni. sọ wà ní ìkẹsọ́. ìjọ kí á ní kókó kí lè rẹ̀ mí ìyá mi gangan mo rí lójú àlá ìyá mi gangan ni mo rí. ìyá rẹ. ìyá mi gangan ni mo rí. kí ni ìyá ẹ̀sẹ̀ ẹ̀jọ̀ ṣé kò sí nǹkan lè ṣe sí pé káàtì ẹ̀pà rẹ lomi àbí káfẹ́ lomi sí káàtì. kò ṣe é pààrọ̀ bá. You be mumu. You think say you dey wise? You are a mumu. ẹ̀jẹ̀ bá ń gbọ́ àpọ̀ síta lè ṣe sí bàbá yìí. a ní òsín kan kí ni nǹkan fẹ́ júmọ̀ sá. ìwé ọ̀run parọ́ fún yín ni ìyá mi kan mo rí ẹ̀yin gangan mo rí lójú àlá. sọ gbádùn sá kí ni bẹ́ẹ̀ ẹ̀yin gangan lẹ súnmọ́ mi ẹlẹ́yin tó bá súnmọ́ ẹ̀yin gangan lẹ súnmọ́ mi. ọ̀rẹ́ mi. èmi gangan sẹ́mi bá wà lọ. ẹ̀yin gangan. Jesus.